ẹ̀yin ọkùnrin mọ̀ wá dáràn kódà ọ̀ràn tẹ́ ẹ dá lọ́wọ́ àwọn obìnrin Ọlọ́run nìkan ló lè ṣàánú yín o ní ìkóríta tí ẹ ń gbé kaya máa ń ta lọ yìí sọ wá rí tí ò lè jẹ́ kí wo wọnú ọ̀ràn yìí ó ní kólókóló òdì rẹ kọ́ rèé pamọ́ wo àwọn obìnrin ò rẹ́rìn-ín o èyí tán báyìí mú tán báyìí wá yín mọ́ báyìí wọ́n sì mèsì ọ̀pá àwọn báyìí rẹ̀ jẹ́ kan tó fi ilẹ̀ imagine kan mọ́ 500,000 sí káyà máa ń ta ní tó báyìí mú yàn gbé 500,000 lẹ̀ fi lọ ṣerú nǹkan báwọn ọ̀ ti mọ̀ wípé kì í ṣe wípé kọ́ ọ̀kan máa ṣáṣu sí ẹ̀wà rẹ̀ nìkan mọ́ ní tó jẹ́ láyé àti tó fi ń jẹ́ èèyàn yóò gbà papọ̀ mọ́ orí rẹ̀ ló burú níbi àgbèrè yíyàn ní tí wọ́n tún fi mẹ́lòmíì ní ó mọ̀ láìkì mú láìkì bèbè dí rẹ̀ yìí o ó ti lọ tèfètèfè. The funnest part of it ni wípé nígbà tán ìyàwó yín bá ń sọ̀rọ̀ àbí àwọn àfẹ́sọ́nà yín bá ń sọ̀rọ̀ you will think they are jealous. Ó mọ̀ wò pé owú ni àwọn tán tún jẹ́ èèyàn rẹ̀ náà wọ́n mọ̀ wò pé owú ni wọn ò ní mọ̀ wípé kí tí ẹ mọ̀ bá ta ni. Ìwọ tó ti bímọ mẹ́rin tó ti bí mẹ́ta tó jẹ́ méjì tiẹ̀ tó yàn di ìyá kiri tó sì ń sọ fún ọ pé bàbá alágbájá ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ sí ò fẹ́ kí n jáde ni ọmọkùnrin ni mí náà tán ọmọ rẹ̀ náà ṣe wọn ò ti torí kíní rẹ̀ nìkan dá kíní okú ọmọ mi sọrí bí rẹ̀ wọn ò padà bọ̀ sunkún nígbà ọba débi tí wọn ó ti dì ọ́ wá ṣàlàyé fún mi wípé ọmọ ọdún mẹ́wàá tó filẹ̀ tó ń padà bọ̀ after 15 years so ti yé yóò bá fi ojú rẹ̀ wọ̀ ìyàwó aládùbáríkà tí Ọlọ́run ti ṣe fún ọ tó ń filẹ̀ ní 15-20 years bóyá ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ á padà sí nígbà tí ewé àti egbò tó fi dì ọ́ bá sunko torí yóò padà sunko sọ wá rí kì í ṣe wípé tí ẹnìkan ní tí ẹni tó ṣe káyà máa ń tá sí ọ nìkan ní ó bàjẹ́ tí ẹgún ó bàjẹ́ kùn so ti yí ọ and for the fact that wípé Ọlọ́run tiẹ̀ wá àbí bẹ́sù láàlò ṣe kinní hùn ní dáadáa èmi láìkì rẹ̀ àfi ìyàwó àbí àfẹ́sọ́nà tó fìyà jẹ sọ̀tẹ̀ tó bá tẹ̀ jẹ́ àfẹ́sọ́nà kékeré ni àfìyàwó àtàwọn ọmọ tó fìyà jẹ ìwọ náà jèrè àgbèrè rẹ nu nínú ògbèkùn fún bí ọdún bíi 10-15 so ti yí ọ sọ wá rẹni tí káyà máa ń ta fún ọ náà òun náà ó jẹ tiẹ̀ sọ wá ràn tán pòdúsì ẹ̀ náà tán báyàn ṣe àwọn náà ó jẹ ìyá tiẹ̀ so ti yí ọ sọ wọn pé alájí kí a sì máa sọ ẹlòmíì lè wọ́n rí ogún fi ilẹ̀ fọmọ ṣùgbọ́n ogún yìí yóò páìlì ẹ̀jọ̀ fọmọ ni ẹ wà lẹ́ bímọ ọmọ yín ò sóríire wọn ò lè sóríire àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ dẹ̀ ń kọ́ nítorí àtijẹ àti mú ẹ lè ṣiṣẹ́ olè ní àtọ ọmọ ẹran dájọ́ ẹ lè ṣiṣẹ́ ẹbẹ́ yìí náà ẹ wo láì fún bẹ́ẹ̀ ni sì sọ pé kán mọ̀ tu bẹ́ẹ̀ ni tún sọ pé kán mọ̀ tu ọmọ ọlọ́mọ tẹ́ ẹ dè mọ́lẹ̀ nínú ìgbèkùn tó ti ra mọ́tò fún yín ó ti ṣe dáadáa fún yín kán mọ̀ tu lẹ̀ ẹ sì dé ẹ sì ń gba nǹkan lọ́wọ́ rẹ̀ àtúbọ̀tán tí náà ń bọ̀ o ṣe rí òun jèrè tiẹ̀ lọ́wọ́ nípa àgbèrè ni òun jèrè tiẹ̀ lọ́wọ́ nípa àgbèrè ẹni tó bá lè kó 500,000 lẹ̀ lọ fi ṣe káyà máa ń ta mọ̀ wípé kì í ṣe wípé kóńdó ìsàlẹ̀ nìkan ló nílò àti ń tọ́ fẹ́ jẹ́ láyé àti ń tọ́ ọmọ rẹ̀sùn dàbú fún ni. mo ti gbọ́ sítórì ẹni tí wọ́n sọ wípé ìyàwó ló kọ́kọ́ lọ lu káyà máa ń ta ńgbà ìyálé náà lọ lò tọwọ́ ìyálé ju tìyàwó lọ wọ́n wá fi káyà máa ń ta àtìyálé àtìyàwó wọ́n wá fi ń da ọkọ síbáṣìbò ṣé ẹ sì rí olórí ibú ọkọ náà nígbà wọn ò mọ̀ sọ fún gbà náà yóò mọ ní ọkùnrin ni mí náà ìbí tó bá rí là ń bọ́ ọkùnrin ni mí náà wọn lè sọ wípé kíni tó bá wù mo lè ṣe men are polygamous in nature wọ́n ti kórí ibú bá kò wọ́n ti ń ṣe mọ́ ìyàwó ló kọ́kọ́ lò ó
ó lórí rẹ̀ bó ṣe wù ú. Ìyáálé ní lò lọ́wọ́lọ́wọ́ báyìí so ti yé. Nígbà tí ìyáálé, and I'm very sure nígbà tí ìyáálé ò bá fi lò ó débì kan, ìdá kan sọ di dìndìnrìn, ìkan ó sè kan, mọ́ gbèdì rẹ̀ kọ̀ọ̀kọ̀ dúró nùlú. Sọ́ọ́rí gbogbo àwa obìnrin aláwòkùn gbogbo wa, ibi tí wọ́n rò wípé tí ilé rẹ̀ kù sí òun, sọ́ọ́rọ́ tó ń gbé kiri ń ta tán ṣe pẹ́pẹ́ fúru fún ọ̀hún, tó o bá mọ true colour wọn, ìwọ gbé wọn léwò náà. Ìgbà lọ́wọ́ mọ̀ wípé ata tó ìyọ́dún. Ìdínú tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fi pọ̀ ń ta ní ẹ̀sìn, torí ọkùnrin nígbà tí wọ́n ò fi hàn ní tí wọ́n rò kọ́ ni wọ́n bá wọ́n wá fi hàn délé tán náà wá wò pé èyí tí ó kúkú wà ń lé gan-an ó fẹ́ẹ́ sàn ju èyí tí mo ṣẹ̀ tún gbé wá ìlọ. Ọjọ́ sọ́ra rẹ̀ ń bí ìrìn ìyá, ọjọ́ sọ́ra rẹ̀. The funnest part of it ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ fi oríire ṣe competition. Onílé ń kọ́lé, onímọ́tò ń rà, onílẹ̀ ń rà, oní investment ń ṣe, aláṣeyọrí ń ṣe, orí burúkú iná lẹ́ẹ̀mọ́ fi ṣe competition. Kò sọ́kùnrin tó fẹ́ ṣe kíni tó fẹ́ dàbí Dangote, kò sọ́kùnrin tó fẹ́ dàbí Ọ̀tẹ́dọ́lá, kò sọ́kùnrin tó fẹ́ ní láárí. Nígbà tí when it come to men are polygamous in nature, ìgbà náà ni kóńdó orí burúkú tí Ọlọ́run yàn mọ́ ọ látọ̀run tí ó jẹ́ wípé kò fi ṣe àlùbáríkà sílé ayé tiẹ̀ gan. Ìgbà náà ni ó dìde wọ̀n lọ́ọ́ máa ranjú bí ẹ̀wà alágbàdo múra sí. Sọ nígbà tán bá dì ọ́ tiẹ̀ ó ta ni. Sáàmì ṣọ̀pọ̀ ní ìyá tó lè gun orí òkè tí ó gun pẹ̀tẹ́lẹ̀ tí ó sá tó jẹ́ pé ọjọ́ ogbó tiẹ̀ tọ́lọ̀ ni ó fi sẹ́nu. Ẹni tí ò bá ti tọ́mọ náà tẹ́lẹ̀ yóò mọ̀ fọjú ogbó rẹ̀ rin orí òkè káàkiri ní tí ó lè mọ̀ gbàdúrà dátàdúrà ní ṣiṣẹ́ mọ́ tí ọmọ ti di egun ẹja. Méṣù ọ̀pọ̀ níyà ìyá ẹnìkan ló lè ṣiṣẹ́ àárín o, má jẹ́ ń tàn ọ́. Kódà yóò mọ̀ lọ from one prophet to the other. Ìbá sì jásà jẹ náà ló bá jẹ́ gbígbé ní tán ìtàn bá ní ó gbé ni tó ń yàn ti ẹnu. Nígbà ẹgbẹ́ rẹ bá lọ ìlú òyìnbó tí ń rè bọ́ ọmọ rẹ kẹ́mọ tí ń lọ from one place Germany to USA to UK bí o tí o sì jẹ́ pé lọ́mọ ìlú òyìnbó tí ń tè kó bọ́ sí Ìbàdàn tí ń tè Ìbàdàn bọ́ sọ́sùn. Ajẹ́pórí òkè lọ́lọ́run ló ń wọ́n mọ̀ ìyá ń tiẹ̀ kiri láti mọ̀ gbàdúrà fún wọn ni. Àtàràngun apámọ́ sọtiri ní ìsìn eléyìí náà yànnà náà. A tún bẹ̀rẹ̀ pé ẹtúlẹ̀ yín ní ẹmọ̀ tù tójú ẹ wá lójú ẹ rí kọ́. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bọ́ káànú lèmi ò ẹ mọ̀ bọ́ káànú mọ́ ẹ fi hàn lẹ̀ bẹ́ẹ̀. Bó bá ní ọmọ tù kán mọ́ tu orí burúkú lò náà bá lọ. So ti yé ọwọ́ kan ó yájúra lọ ni ebó náà fẹ́ chop and go ni. Ó fẹ́ chop and go ni náà. So ti yé tí yín náà bá sì smart jù lọ tó dé mọ́ bẹ́ẹ̀ kó dé mọ́ bẹ́ẹ̀ níjójú ẹ bá tó là ní tó bá wé sínú ọjọ́ orí rẹ̀ kó fara mọ́ orí ibú ló bọ́n. Nítorí obìnrin ó fojú yín rí tí obìnrin ó fi ojú yín rí mọ́rìnrìn rẹ̀ ni o. So ti yí ọ mọ́mì mi prophet ni mọ́mì mi prophetess ni evangelist mọ́rìnrìn rẹ̀ ni díkìn mọ́mì mi mọ́rin jẹ́ kí ìwà tí Jésù ti ìyá rẹ̀ ń pè òun jẹ́ kó ní kinní nínú impact nínú ayé rẹ̀. Bá ti jẹ́ mùsùlùmí ni ọ́. So ti yí ọ ìyá rẹ̀ ń jókòó sórí awọ nílẹ̀ márùn lójúmọ́ kò rán tá à ń wí. Tó o bá ti rìnrìn rẹ̀ yóò ṣiṣẹ́ lára rẹ̀ tiẹ̀ sì tanu. Bá wí ìkẹ́ ẹ gbọ́ tó bá wí ìkẹ́ ẹ mọ́ gbọ́ ṣùgbọ́n àwọn obìnrin ó fojú yín dán. Gbẹ̀ntẹ́yìn náà lẹ́ẹ̀mọ́ jẹ ní òsì púpọ̀ pọ̀lọpọ̀ yín. Lájíkẹ́ rí iná bá láìkẹ́ kọ́mẹ́ntẹ̀ share ó dàbọ̀.